Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ minal alfi ilaliya Ọlọ́run kó bá ṣàlékún kẹ́ wọn. Jami'an. Bàbá wa Sheikh Ahmad Tijani, Sheikh Alhaji Ibrahim Iyas, Bàbá wa Sheikh Adam bin Abdullah Ilori, Sheikh Kamaluddin Al-Adabi, wa Sheikh Yusuf Al-Arbaji. Ọlọ́run kó bá kẹ́ gbogbo yín wọn. Gbogbo àwọn fún àwa tí wọ́n kù láyé, Bàbá wa Gbala Lishiba, Ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Maulana Sheikh Abdul Wahab Zubairu Al-Gamawi. Ẹ̀mí gígùn àtàláfíà Ọlọ́run bá yọ̀ǹda fún wọn. Bàbá wa Mudirul Markaz dákun Ọlọ́run bá ṣọ́ wọn. Àti gbogbo yìí àwọn àlùfáà wa la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ní orí kalẹ̀ yìí, mo kọ́kọ́ kí bàbá wa tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run ládùúgbò yìí, bàbá Samahatu Sheikh Muhammad Saleh Akewushola Al-Burhan. Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn àlùfáà wa. Má bàa tí wọ́n jẹ́ láéláé. Albarka la ilaha illallah wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Sidi wa Habibi Sheikh Muhammad Yasir Bidmasi. Integrity. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín o. Ọlọ́run wọlé àfẹ́tẹ́ ní sí Ọlọ́run lára mi. Ọlọ́run má jẹ́ ó burú fún yín. Àlùbáríkà nábì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ibi tọ́lọ́run ti kẹ́yìn dé Ọlọ́run ní dá yín padà sẹ́yìn. La hawla wala quwwata. Bàbá Sheikh Ridwan, mo fi Ọlọ́run kí yín àtànábùwà Muhammad nítorí àsìkò. Bàbá àgbàlẹ́gbẹ̀ẹ́ wọn Ọlọ́run dá kọjá rí pẹ́. La hawla wala quwwata. Gbogbo ẹ̀yin ikhwan tí àjọ ń jọmọ lọ́dọ̀ àwọn àgbàlagbà Ọlọ́run kó bá ṣe dáadáa fún yín. La hawla wala quwwata. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ important personalities tẹ́ ń bẹ ní orí ìkàlẹ̀. Bàbá wa Alhaji wa Abdul Wasi Olùgbàyè aláṣẹ Ria Entertainment. You are well recognized. May Almighty Allah continue to elevate you, sir. Amen. Ọlọ́run kó wọlá Ànábì Muhammad. Bàbá wa Olùgbàyè. Ẹ̀yin gbà pé gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún yín, ẹ máa fi ṣe dáadáa síwájú Ọlọ́run àtànábì wa Muhammad. Gbogbo ìgbà táyé bá ń jáyé ẹ̀yin náà ò ní ṣubú. Gbogbo ìgbà táyé bá ń jáyé ẹ̀ ní wálẹ̀. Ẹ̀ sì ní mọ àpadà sí ibú. Ó ti dá fáwọn kan rí tí wọ́n wá ń fa padà sí ibú fi ṣe fáàrí inú ayé. Nínú àwọn tí wọ́n máa fà padà sí ibú ṣe fáàrí pé aláyé ìgbà táwa náà wọ designer Ọlọ́run ní firú ẹ̀ ṣàdánwò fún yín. Albarka la ilaha illallah wala la hawla wala quwwata wala inna a'tainaka. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Bí mo ti ń kí bàbá Olùgbàyè bẹ́ẹ̀ ni mo ń kí Alhaji wa Dawood confident. Ọlọ́run má jẹ́ ó burú fún yín o. Kó bá ṣàlékún dùnú fún yín. Albarka la ilaha illallah. Alhaji wa Abdulrahman ọ̀gá ńlá afọlọ́run kí yín o, afànábì wa Muhammad kí yín. Ọlọ́run kó bá kí yín jù báyìí lọ. Táìmù yín tá ń ṣọ́ òun náà ni ò jẹ́ kíkí ó pọ̀. SC Volcano Thunder Ọlọ́run kó má jẹ́ ó bàjẹ́ fún yín o. Albarka la ilaha illallah. Bàbá yẹn kan lẹ ní wọ́n ti wọ 50 náà dẹ̀ tún dàbí under 18 yẹn. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín o. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Alhaji wa Abdul Latif Ọlọ́run má jẹ́ ó burú fún yín. Haji Abdul Latif Oríyọmí Ọlọ́run jẹ́ ó mọ̀ dá sí o. Bàbá tí wọ́n ní ohun tó dùn. Wọ́n kàn rọra fún wa ní tip of an iceberg. Sì fẹ́ kàn dákẹ́ mọ́. Ó dùn mí pé wọ́n kàn rọra wí báwọn wọ́n sì gbọ́lẹ̀. Ó dàbí kàn máa wí lọ ni. Ọlọ́run má bo òun yín jẹ́. Àti sọ́ọ̀tù àti síìtù méjèèjì ò ní bàjẹ́. Wọ́n sì ń padà bọ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Mo wá kíkàlẹ̀ bàbá wa gbà. Bàbá wa Lárèrè of Mọ́lárèrè tìlú Ìbàdàn. Bàbá wa àgbà baálẹ̀ Ọlọ́run kó má ṣàìjárí pẹ́. Bàbá wa ọba ẹ bá ń pariwo pé Ọlọ́run tóbi fún wa dáadáa. Allahu akbar. Gbogbo ẹni tí ń bẹ ń bí kó bá ń sọ pé Allahu akbar. Allahu akbar.
Bàbá ọba tí máa ń gbé ọlá fáwọn ọba òun la fi ń kí yín. Ọlọ́run dákun má gbọ́lá lọ́wọ́ yín o. Má gba iyì lọ́wọ́ yín. Kó sì má gba ipò lọ́wọ́ yín. Àtìgbà àtàgbà méjèèjì ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Àlùbáríkà gbogbo àwọn ẹni rere. Ọlọ́lá hawla wala quwwata illa billahil aliyyil azim. Naam. Bàbá wa tí wọ́n wá pè wá sáàyè yìí lọ́jọ́ ti tèmi. Alhaji wa Muhammad Said Arogunmasa Ìṣọ̀lá àtijọ́ ń bẹ dáadáa. Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún wọn. Wọn àsílérí kalẹ̀ mọ́. Ọlọ́run dákun má jẹ́ ó burú fún wọn. Albarka la ilaha illallah. Ọlá albarka nabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir A'udhu rahim. billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Jẹ́ ká kọ́kọ́ kí àyà tó gbajúmọ̀ yẹn pé yá Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ẹ dákun gbogbo ẹni tó ṣe tán láti gbọ́rọ̀ Ọlọ́run láàyè kó bá ń sọ pé Allahu Akbar. Láàárín ìṣẹ́jú díẹ̀. Sharing this very verse ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mọ̀ túmọ̀ ẹ̀. Tàbá ní pé ká ṣe mọ̀ tún fúnra wa but point ibi tí mo fẹ́ lò ń bẹ̀ gangan òun ni pé Ọlọ́run sọ fún wa pé ká gbààwẹ̀ ọ̀ranyàn ni fún wa gẹ́gẹ́ bó ti ṣe lọ́ranyàn fún àwọn tó ti ṣáájú wa. Ó wá parí ọ̀rọ̀ yẹn pé la'allakum tattaqun. Ọlọ́run sọ fún wa pé the major reason and the purpose tó wà nídìí àwẹ̀ tóun ní ká gbà yìí òun ni pé ká bàa lè bẹ̀rù òun. Kí ló dé tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ nìkan la lọ mú parí yẹn. Gbogbo wa mú kutiba alaykumus siyam à ń gbàwẹ̀. Kódà Ọlọ́run yọ̀ǹda àwẹ̀ fẹ́ni tó bá ṣàárẹ̀ tó lágbára àbẹ́ni tó bá fẹ́ travel tó jìnnà. Níbi tí àwẹ̀ yẹn wá mú wa lọ́kàn dé ẹni tó bá sick gan kò ní fẹ́ fi àwẹ̀ yẹn sílẹ̀. A fẹ́ wò pé màá rọ́jú láti gba àwẹ̀ yẹn. Ó ń túmọ̀ sí pé a ka òfin Ọlọ́run yẹn kún gan. Ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé òfin ti bẹ̀rẹ̀ nìkan la kà kún la'allakum tattaqun. Iṣẹ́ tọ́lọ́run fẹ́ kó wá ṣe lára wa kò ṣe lára wa. Àka ìgbẹ̀yìn yẹn kún. Kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Bẹ́ẹ̀ sì ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam an Anas ibn Malik radiyallahu anhu qala. Nínú authentic hadith of Prophet Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa níbẹ̀ wípé irtaqa an-nabiyyu sallallahu alayhi wa sallam ala al-minbar darajatan. Níjọ́ kan jọmọ́ Ànábì fẹ́ ọjọ́ Friday ni Ànábì fẹ́ ṣe kútúbà fáwọn jọmọ́. Bá Ànábì ṣe gbé ẹsẹ̀ àkọ́kọ́ ṣe rí bí mo ṣe gun bíbá ilé kan yẹn. Bá Ànábì ṣe gbé ẹsẹ̀ àkọ́kọ́ sórí step alákọ̀ọ́kọ́. Ó gbẹ́sẹ̀ síbẹ̀ lákọ̀ọ́kọ́ báyìí Ànábì wá ní àmín. Thumma irtaqa ath-thaniya. Jọmọ́ ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì sórí step kejì. Thumma qala àmín. Ànábì tún sọ wípé àmín. Thumma irtaqa marratan thalitha. Ẹlẹ́ẹ̀kẹta Ànábì wa Muhammadu Sallallahu alayhi ó wa tún gbé sallam. ẹsẹ̀ sórí step mímbàrí lẹ́lẹ́ẹ̀kẹta ó tún sọ wípé àmín. Thumma istawa fajalas. Nígbà tí Ànábì wa Muhammad tó wá gòkè mímbàrí tán ó jókòó wọ́n pèrun ó ṣe kútúbà. Nígbà tí Ànábì wa Muhammad wá ṣe tán àwọn sàhábà Faqala ashabuhu ya Rasulallah. wọ́n wá bí wípé látijọ́ tẹ tí máa ń gun múmbàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ tẹ bá ti ń gun múmbàrí ẹ máa kàn gun step yẹn step 1 step 2 títí tẹ fi máa gùn dókè ẹ dẹ̀ máa bẹ̀rẹ̀ kútúbà fún wa kí ló fà á lẹ́ni tó jẹ́ pé ẹ ṣe ámì lẹ́ẹ̀mẹ́ta. Faqala Rasulu sallallahu alayhi wa sallam. Ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ mọ ìdí tí Ànábì fi ṣe ámì ìkíní ìkejì àtẹlẹ́ẹ̀kẹta kó bá ń pariwo pọ́lọ̀ tóbi dáadáa. Faqala Rasulullahi sallallahu alayhi wa sallam atani Jibril. Ànábì wa ń sọ fún wọn wípé màláíkà Jìbìrìlù ló wá bá mi bí mo ṣe gbé ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ gun orí múmbàrí báyìí màláíkà Jìbìrìlù yọ sí mi. Faqala rughima anfu mur'in dhukirtu indahu falam yusalli alayk. Zukirta indahu. Dhukirta indahu falam yusalli alayk. Ó ní bí mo ṣe gbé ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ sórí step alákọ̀ọ́kọ́ yẹn
Màláíkà Jibril wá yọ sí mi ó wá ń sọ fún mi wípé ya Muhammad ìrẹ Muhammad gbogbo ẹni tí ó bá fi lè gbọ́ orúkọ ọwọ́ Muhammad tí ó sì yòǹbó rẹ̀ dáadáa kó pariwo ànábì dáadáa kó yòǹbó wa ànábì dáadáa rògímà ánfùhù wọ́n ó fi mú ẹni bẹ́ẹ̀ gbolẹ̀ gbogbo tí ń jẹ́ àgbákò láyé òun ni ó máa bá ru ẹni bẹ́ẹ̀ fàkúlítù àmín èmi Muhammad mo wá sọ wípé àmín ó ti rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà. Waqala Rasulullah sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad ó wá ní pé ẹlẹ́ẹ̀kejì tí mo gbé ẹsẹ̀ tí mo sì ṣe àmínà. Rògímà Allahu Akbar. Ṣé gbogbo tá à ń pín yìí spiritual diet àti balance diet ṣé yóò sì máa lọ papọ̀ báyìí? Ṣáwọn èèyàn ó sì máa gbọ́ wá sí gbogbo ẹni tí ń gbọ́ wá sí kó ní Allahu Akbar. Rògímà kò disturb ra wọn. Rògímà ó dáa. ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ káyé tè lọ. Adraka abawayhi. Ṣé mọ̀ ń pé irun fúnra ẹ̀ gan bó ti tóbi tó nínú ṣẹ̀ríà Islam béèyàn bá ń wo oúnjẹ ńlẹ̀ báyìí tó sì fẹ́ kírun wọ́n ní kó kọ́kọ́ jẹun náà. Nítorí pọ́lọ́ mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn èèyàn a lè máa wo oúnjẹ kó sì rọrùn ká sì máa kírun ọkàn wọn máa pín sí méjì. Gbogbo ẹni tó ń wá ń bá mi lọ́n bí wá sí pé nǹkan kan ò dí mi lọ́wọ́ sọ pé Allahu Akbar. Ẹlẹ́ẹ̀kejì tí ànábùwà Muhammad ṣe àmì sí ó ní Màláíkà Jibril sọ fún ẹ̀mí Muhammad bí mo ṣe gbẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì wípé ẹni tó bá bá ìkan nínú àwọn òbí rẹ̀ méjèèjì láyé àbí ó bá àwọn méjèèjì láyé nínú àwọn òbí rẹ̀ tí kò wá láǹfààní àti wọ àlìjánnà kò ní dáa fún èèyàn bẹ́ẹ̀ yẹn. Fàkúlìtù àmín. Wípé o bóbí rẹ láyé o wá rí dáadáa ṣe fún wọn débi kí òbí máa sọ wípé ó ní àlùbáríkà. Ànábùwà Muhammad ó ní Màláíkà Jibril sọ fún mi pé kò ní dáa fún ọmọ bẹ́ẹ̀ tí ò rí dáadáa ṣe fóbi. Ó ní nígbà tí mo wá gbọ́ pé irú ẹni tí Màláíkà Jibril ṣépè fún nìyẹn pé ọmọ tí ò ṣe dáadáa sóbí ẹ̀ mo bá tún ṣe àmín náà. Ẹlẹ́ẹ̀kẹta. Faqala Jibril rugima furajulin. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ Màláíkà Jibrilu ó tún ṣépè ẹlẹ́ẹ̀kẹta. Rugima furajulin adraka Ramadan. Walam yughfar lahu. Ṣẹ́rí ibi tí mo wá fẹ́ sọ̀kalẹ̀ sí gangan nìyẹn o. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ Màláíkà Jibrilu sọ fún ànábùwà Muhammad wípé ẹni yòówù tí oṣù Ramadan ta wà yìí tó bá bá a láyé walam yughfar lahu tírú ẹni yẹn ò wá rí àforíjì Ọlọ́run gbà ládùúrú oore Ọlọ́run tó pọ̀ nínú oṣù Ramadan yìí kò ríṣẹ́ rere kankan ṣe kò rẹ́nì kankan tó fẹ́ ṣàánú kò rẹ́nì kankan tó fẹ́ fún ní ṣinu kò rẹ́nì kankan tó fẹ́ fún ní sáàrì kò rẹ́nì kankan tó fẹ́ ṣe ìtọrẹ àánú fún gbogbo tí jẹ́ oríire tó wà ń bẹ́nu oṣù Ramadan kò rí náfílà yàn aṣáámú kò lè kí ìrun ọ̀ranyàn kò kí àwẹ̀ Ramadan kò rí gbà bí ṣe olóore tí wọ́n pọ̀ nínú oṣù yìí tó kò rí kankan ṣe ń bẹ̀ Màláíkà Jibril ní kò ní dáa fúnra ẹni bẹ́ẹ̀ ànábùwà Muhammad sì ṣe àmín náà. كتب على الذين من قبلكم لعلكم تتقون. Jàmáà la'allakum tattaqun tí Ọlọ́run sọ fún wa ní Al-Qur'an wípé àwẹ̀ Ramadan tá ń gbà yìí Ọlọ́run fẹ́ kí gbogbo wa pátápátá kájọ fi bẹ̀rù òun tí jẹ́ Ọlọ́run ni. Ìbẹ̀rù Ọlọ́run ló wá sọnù lára kó wá wa. Ìbẹ̀rù Ọlọ́run ni ò sí ẹ dákun tí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ ní Nàìjíríà ṣó yẹ kí Ràmọ́nì ṣó yẹ kó rí lọ́yà gbà. Jàmáà ẹ bá ń pariwo pọ́lọ̀ tóbi dáadáa. Nítorí pé gbogbo wa ti mọ̀ pé ẹni tó bá gba iṣẹ́ lọ́yà ó di dandan kó defend the client ẹ̀. Ẹnìkan wá gba iṣẹ́ Ràmọ́nì ó wá sọ pé ọwọ́ ìnàkí Allahu Akbar olówó ìnàkí òun ni Ràmọ́nì ṣe kí ni ló kó sílé Yorùbá ànábùwà Muhammad dáadáa lẹ́ni tóun fúnra rẹ̀ ti jẹ́wọ́ wípé òun lòun dá pààyàn níjọ́ tó kọ́kọ́ lọ court pé gbogbo àwọn tẹ kó mọ̀hún yìí o wọn kì í ṣara òun irú ẹni bẹ́ẹ̀ a tún wá gbọ́ pé agbẹjọ́rò kan tún sọ wípé ọwọ́ ìnàkí ló ní ìbẹ̀rù Ọlọ́run ni ò sí o ibi iṣẹ́ tèmi àti àwa náà táwa wà ń bí sìn àwa náà máa wá lanu wípé irú lọ́ọ̀yà gbáko nìyẹn níbi iṣẹ́ tiẹ̀ náà ìwọ náà ń ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni
ẹ dákun àfà àti ìyàwó ẹnìkan fẹ́ ìyàwó méjì nísìn ìyálé àti ìyàwó ìkan náà àwọn méjèèjì wá lọ bá àfà wípé ẹ dákun ṣẹ́rí kejì mi yẹn kò jẹ́ kí n gbádùn ilé ọkọ rárá ìwọ àfà ó tí mọ̀ bóyá ẹni tó wá báyìí gangan làgbákò ó ti sọ pé má wọrí abẹ sí nídìí ẹ dákun ṣé bẹ̀rù Ọlọ́run wà. fàáyìn tanaluna taqwa lillahi. ìbẹ̀rù Ọlọ́run ló sọnù láàrin gbogbo wa ló fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń bẹnu ayé pátápátá kò sí ìsinmi fún wa tó bá jẹ́ pé mi bẹ̀rù Ọlọ́run tẹ́yìn bẹ̀rù Ọlọ́run gbogbo aláma nísinmi ẹ̀wọ̀n ọdún tẹ́lómìn ti ń gbààwẹ̀ Ramadan bọ̀ ẹlòmíì ti gbààwẹ̀ Ramadan tó ti tó 30 years ago ó ti ń gbà bọ̀ ẹlòmíì ti ń gbà bọ̀ 40 years ago 50 years ago tó ti bẹ́ẹ̀ ń kọ́ ìbẹ̀rù Ọlọ́run wá dà kí ló dé tá a fẹ́ máa waste àwẹ̀ ẹni tó bá ń ṣe gbogbo kinní tí ò bá ti níbẹ̀rù Ọlọ́run ó ń ṣe inú rẹ̀ ń ṣe lófò ni Ọlọ́run dákun abẹ́ ọ gbogbo eléyìí táwa ń ṣe Ọlọ́run má jẹ́ àfi ṣe inú lófò má jẹ́ kébi ó pa wá lásán alibarika la ilaha illallah ọlá alibarika anabuwa Muhammad tọkọ bá bẹ̀rù Ọlọ́run tíyàwó bẹ̀rù Ọlọ́run ilé máa lálàáfíà àìsí bẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ tọkọ ló fi ń jẹ́ pé ọkọ ń sọ pé òun ò lówó ìṣínú lọ́wọ́ ó sì gbálé mẹ́tì lọ. Yorùbá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ìyàwó wa ń gọ̀kadà kọjá ó wá rọ́kọ ẹ̀ nílé mẹ́tì ìwà ń gbé ọkọ rẹ̀ ṣépè pé kò ní yí ọ ìwọ mẹ́tì gan ò ní báre délẹ̀ yín padà. bóun ló ṣe lówó lọ́wọ́ tó ní fi tọ́jú lé. bákan náà níyàwó ọkọ ẹ̀ hàn lọ ó sì ń lọ lè pàdé ọkùnrin míì subhanallahi amma yasifu. gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbẹ̀rù Ọlọ́run ló sọnù lára kó wà. gbogbo apátápátá ntẹ́mi fẹ́ sọ fún wa lọ́jọ́ ti tèmi torí pọ́jọ́ ti lọ ká tó bẹ̀rẹ̀ wá sí. ntí mo kàn fẹ́ sọ fún wa náà ni pé purpose tọ́lọ́run fi sọ wípé ká gbàwẹ̀ yẹn ẹ jẹ́ ká lọ dì í mú o. ìdí tọ́lọ́run fi sọ wípé ká gbàwẹ̀ òun náà ni nítorí wípé ó fẹ́ ká bẹ̀rù òun kí kálukú wá bi rẹ̀ pé bí mo ti wà yìí ṣé mo bẹ̀rù Ọlọ́run. bí gbogbo wa ti wà yìí nìsín tábà ní ká máa bíra wa kálukú náà máa wo rẹ̀ pé èmi gan mọ̀ ẹni tó bẹ̀rù Ọlọ́run mọ̀ o. in tó fi mọ̀ wípé o bẹ̀rù Ọlọ́run ní pé déédéé tó ń ṣe ní kọ̀rọ̀ ṣé tọ́lọ́run bá táṣìírí rẹ̀ fáyé ṣé nù tiẹ̀ náà dùn. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. walhamdulillahi rabbil alamin. lábẹ́ bẹ́ẹ̀ àbáwá Arogunmasa Ọlọ́run má jẹ́ wọ́n jí yín gbé. ẹ tóbi lóòótọ́ but ẹnìkan kan ò ká anybody láyà mọ́ láyé ìsìn kò sẹ́ńtàn lè jí gbé. Ọlọ́run má jẹ́ wọ́n jí yín gbé. ẹ bá ń sọ fún wọn pé Ọlọ́run wọlá ẹ̀ta. Ọlọ́run má jẹ́ káyé yín ó ta. Ọlọ́run kó wọlá ẹ̀rin. Ọlọ́run má jẹ́ kẹrin lọ. Ọlọ́run wọlá àrùn. Ọlọ́run má jẹ́ káyé yín ó rún. Ọlọ́run kó wọlá ẹ̀fà. Ọlọ́run má jẹ́ kó fà yóò báyìí. Ọlọ́run wọlá èje. Ọlọ́run jẹ́ kẹ́ jèrè láyà tó. Ọlọ́run wọlá ẹ̀jọ. Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yóò máa jọra wọn. Ọlọ́run wá wọlá ẹ̀sán. Má jẹ́ kẹ́ wáyé asán. Gbogbo ẹni tó gbà bó ti rí bẹ́ẹ̀ kó ní la ilaha illallah. Bá a ti ṣe fún wa yìí èmi náà fẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi sọ pé la ilaha illallah. Mi ìfẹ́ káànú Ọlọ́run tán nú ayé mi sọ pé la ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ ṣe amina lẹ́ẹ̀mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Fans club wa yìí Ọlọ́run ní jó tú láéláé. Àmín. Gbogbo àwọn tọ́lọ́run wá ń lò fún yín tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ Ọlọ́run má gbọ́lá lọ́wọ́ wọn. Ọlọ́run ní jẹ́ kẹ́ fọlá pìtàn alibarika nábì lọ́dọ̀ Ọlọ́run wala la hawla wala quwwata. Adàníyàn pé ká tiẹ̀ torí irú fans club báyìí nǹkan pọ̀ tí wọ́n máa ń ṣe nínú ayé ọ̀tọ̀ ní ẹ̀yin lódìdí ọ̀tọ̀ wá ní fans club yẹn lódìdí nǹkan pọ̀ tí fans club máa ń gbé ṣe o fans club a máa kọ́lé tó máa jẹ́ pé lórúkọ tiwọn gan wọ́n a máa ní ọ́fíìsì pé ibi báyìí láti máa ṣe meeting wọ́n a máa ní ilẹ̀ tiwọn wọ́n a máa ní gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run ó ṣe ní rọrùn fún yín abẹ́tí láàyè bẹ́ẹ̀ ta ti ń ṣe tẹ̀ sọ fún mi ẹ̀ tí ẹ̀ lè má sọ fún mi tó bá ti wà Ọlọ́run ó sì bá a ṣe ní rọrùn alibarika la ilaha illallah ọlá nàbùwà Muhammad ó yẹ ká gba donation láàyè yìí normally àmọ́ gẹ́gẹ́ bí n tán gbé sí mi létí wọ́n lẹ̀ ń sọ pé àwọn èèyàn ti ìgbìyànjú tó wá gbà yẹn kò jẹ́ kẹ́ ẹ fẹ́ ká tú stress wọn bó wà ní ká wá ṣe
kákan ṣe wípé ntí kálukú bá kàn fílẹ̀ fọlọ́run wọ́n ti gbìyànjú ká yọ̀ǹda wọn àbí ọlọ́run wọlé ànábùwà Muhammad gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ aládùúró tì ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín nísìnyí bàbá olúwa dámiláre kó sílé ọlọ́run dákun má bà dáadáa wọn jẹ́ o ààyè tí wọ́n wà lọ́hùn ọlọ́run kó bá dúró tì wọ́n gbogbo ntọ́lọ́run ti ṣe fún wọn lóore ọlọ́run má fi bà wọ́n nínú jẹ́ èyí tó kù tí wọ́n wá ń fẹ́ wájú ọlọ́run kó bá ṣe fún wọn la hawla wala quwwata bákan náà ẹ tún sọ̀rọ̀ ẹnìkan fún mi dáadáa mo ti ṣàdúrà fún bàbá wọn Olùgbàyè mo ti ṣàdúrà fún wọn dáadáa àdúrà wọn ò sì lè tán torí pé nínú àwọn tẹ́ ẹ sọ fún wa pé ká máa ṣàdúrà fún gbogbo ìgbà ní kọ̀rọ̀ àti ní gbangba ni wọ́n nínú àwọn tẹ́ ẹ máa ń sọ fún mi o kò sígbà tá a jọ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní sọ pé Ájí Abdulwasin ẹ bá ń ṣàdúrà fún wọn Kọ́sílẹ̀ ẹ bá ń ṣàdúrà fún wọn ó kù àwọn méjì èèyàn mẹ́rin ni bàbá aníṣẹ́rẹ́jẹ̀ lílì ẹ bá ń ṣàdúrà fún wọn ó tún kọ ẹnìkan tẹ́ máa ń dárúkọ Alájà Bọ́lá Àlíyà gbogbo àwọn tẹ́ máa ń dárúkọ fún wa nu àti ẹ sì máa ń fi kún wípé àti gbogbo àwọn tí wọ́n tún jọ wọ́n bẹ́ẹ̀ Ọlọ́run dákun abẹ́ o wọlá àsìkò ṣínú tó wọlé bá wa yìí wọlá gbogbo iye orí tí wọ́n ṣínú lọ́jọ́ ti tèmi wá wọlá ọjọ́ ìjẹta tí Saudi Arabia tí wọ́n ń record the highest population so far èèyàn 500,000 ni wọ́n wà ní haram níjẹta Ọlọ́run wọlá títóbi rẹ tó fi ṣe àyè náà ní àyè àpésìn gbogbo ẹ̀yin tọ́lọ̀ ti ṣe lẹ́ni àpésìn láàyè yìí Ọlọ́run ò ní dá yín padà sẹ́yìn bàbá Arogunmasa Ọlọ́run ó tún ṣàlékún àánú rẹ̀ fún yín jù báyìí lọ ibi tẹ́yìn náà ti dé ẹ̀ ní tibẹ̀ jábọ́ la hawla wala quwwata ẹ wá sọ pé la ilaha illallah Muhammadu Maulana gbogbo ẹni tó bá mọ Arógun rí ẹ wá bá mi yẹ wọn sí ẹni tó bá mọ rí nìkan ni ò kókò bá mi yẹ wọn sí wípé la ilaha illallah Muhammadu oye mami la ilaha illallah Muhammadu bismillahi ashkuru li murida wartaji bi fadlihi mazida maulana la ilaha illallah Muhammadu Allah salitu ayuti falimurida min judihi ma ajazal adida maulana la ilaha illallah Muhammadu eti ya minali ulumi wa minali arizaki fadila wa min hasidil maulana la ilaha illallah Muhammadu asi'alu billahi wa birrahmani wa bil muhaimini wa bil mannani maulana la ilaha illallah Muhammadu gbogbo yìí bàbá yóò bá yẹ wá sí zizu keiruhu zalilu wa huwa al-karimul wahidul jamilul maulana la ilaha illallah Muhammadu maulana Allahu ya Allahu ya Allahu maulana bàbá Olùgbàyè mo fẹ́ kẹ́ bá mi yẹ wọn sí ni ẹ bá mi yẹ wọn sí Allahu ya Allahu ya Allahu maulana ya balita alikosidi akausa maulana la ilaha illallah Muhammadu maulana Arogunmasa wọ́n wá fẹ́ dá wákà kan fún yín òun ni mo fẹ́ kàn fi máa yẹ yín sí wípé ẹ̀yin lẹ́yìn jẹ́ mọ́sà wọn lógo Ọlọ́run ẹ̀yin lẹ́yìn jẹ́ mọ́sà wọn lógo Ọlọ́run gbogbo ẹni ìbárè kúrò yìí látòkè délẹ̀ ẹ̀yin lẹ́yìn jẹ́ mọ́sà wọn lógo Ọlọ́run ọba ẹ̀yin lẹ́yìn jẹ́ mọ́sà wọn bàbá wa aláàjì wọn kò lè wọ́n sí PASUMA ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn ọ̀tá ńlá lójẹ́ ní bárò kúrò yìí látòkè délẹ̀ ẹ̀yin lẹ́ọ̀jẹ̀ máa sàwọn Arogunmasa ọkùnrin bárò kúrò yìí lọ́la fún ọmọ ẹ̀yin lẹ́ọ̀jẹ̀ máa sàwọn.
Muhammad ilé ìtẹ̀sẹ̀ lọ́dún yìí Allah má ṣe láṣẹ mọ́ albarka la ilaha illa Allah Allahumma antal kullu mo fẹ́ ké hútúbà gbogbo ọba pátá ẹja tẹ́wọ́ àdúrà àsìkò sínú láwa yìí hútúbà tí yàn bá ké sí hútúbà gbígbà àdúrà ni Allah.